tó bá sọ pé yàn ti ya wèrè Ọlọ́run Solape ti bugi jẹ lóòótọ́ àfìgbà tí mo tún gbọ́ pé fídíò Sam Larry tó ti káàké tó kádà tó fẹ́ lọ ṣá Mohbad pa Solape mà tó sọ pé wọ́n sẹ́ẹ̀tì Sam Larry ọ̀pù èèyàn tó gbé àáké tó gbébọn tó gbé gbogbo ẹ̀ láì kì í ṣọlọ́dẹ tó lọ ká èèyàn kan mọ́bì kan tó sọ pé torí ìwọ ò ní lọ lẹ́ni tẹ́ni yẹn sáfọ́ ẹ̀mí yẹn Solape tó sọ pé wọ́n sẹ́ẹ̀tì Sam Larry ọ̀pù ni ta ni wọ́n set up nínú èèyàn tó ń sáfẹ̀mí ẹ̀ àti èèyàn tó kó àáké tó kó nǹkan wá bá wọn bí tán ti ṣe fídíò shoot ní Solape never ṣe kí ni never happen to you ta ni wọ́n set up nínú àwọn méjèèjì ní Solape never ṣe kí ni never happen to you. ọmọ burúkú yìí ló wá ń fi ọ̀rọ̀ ògògó ẹ máa gbọ́ ìsọkúsọ lẹ́nu ọmọ tó ń fi ọ̀rọ̀ ògògó tó fi ń pàrọwà tó fi ń wàásù fáwà ìwọ tó yẹ ká máa fi ọ̀rọ̀ ògògó ká máa fi sọ pé Solape ṣó o ti rí ṣó rí àwọn tẹ́yìn bánu industry ṣó o ti rí bí wọ́n ṣe lo life wọn tí ì ṣe pé wọ́n jókòó lórí mátà èèyàn kan wọ́n fẹ́ bà ayé ọmọ jẹ́ wọ́n ṣe pé ọ̀tá ọmọ kan máa kú tí ìwọ náà bá kú Solape kí náà máa sọ ọjọ́ tó bá kú àbí ọjọ́ tó bá lọ ṣàárẹ̀ mọ́ tara ẹ̀yìn ìwọ ló wọ́n sọ pé ṣé ògògó ṣe bíi tìyàbọ̀ òjò Lizzy ṣé ògògó ṣe bíi tiẹ̀ tó ṣe pé fọmọ lójoojúmọ́ torí ò tiẹ̀ lórí kankan tó ń rò ọjọ́ tó ń pé rọ̀nù ó sì ń lé ìwọ ọmọ burúkú ọmọ bìlìsì ọjọ́ tó ń pín àpò rònù ó sì ń lé for you to understand that ikú tó ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni ní Yorùbá pè ikú tó ń pojú gbà ẹni àbí àwọn senior colleagues yìí nìyẹn kọ́ ní ẹnu industry wo orúkọ ó lè sọ pé olówó cancer ò gbọ́ owó kò gbowó kò gbògùn kò gbọ́ ẹ̀fọ́ kò gba nǹkan kan ibi tó bá ká ẹ mọ́ ni ìwọ́dẹ rèé lójú ayé dẹ̀ nìyẹn ṣé pẹ̀lú bó ṣe rí tí gbogbo ọ̀run ẹ ti jẹ́ra tó ti jẹ́ra tán ta ló máa sọ fún pé kì í ṣe cancer tó máa believe Ọlọ́run má yẹ kó parẹ́ kó fẹ́ fún parẹ́ níjọ́ kan tó wá tán show 2 hours ìwọ ló fẹ́ sọ ìgbésí ayé ògògó who are you nígbà táwọn èèyàn ti ń ṣe fíìmù. His legacy speaks for him, Solape. You don't have any legacy. You don't even have a life. Not talk of a legacy. Oh, ní life kankan now. Ṣebí rádaràda ni wá àti bọ̀dá láti tẹ́ fi ìgbésí ayé yín tẹ́ fi ń ṣe. Ìwọ ń ṣépè fọmọ pọ̀tà ọmọ kan máa kú. Look at your life. Look at your life in the gutter. Ọmọ òṣì àbí ìpàbẹ́. Wọ́n ní máa gbọ́ kan tí ìkan náà wọ́n òpònú ẹ̀ lọ. Gbọ́ nǹkan tó sọ. Wọ́n ní Nigeria police has invited Iyabo and her daughter to police station regarding the pile of Ogogo, a popular actor in the movie industry, over allegations that Iyabo had a hand in his death. Iyabo ló fún cancer, àbọ̀ ló rán cancer sí. Máa gbá àwọn òpònú, àwọn aṣièrè, àwọn òpònú aláyé bàjẹ́. Àwọn òpònú aláyé bàjẹ́. Ó ní lọ hospital pẹ̀lú bó ṣe rí yẹn kó lọ tọ́jú ara ẹ̀. Ojoojúmọ́ wà tán life. Nǹkan báyìí o nǹkan ti ṣẹlẹ̀ o Ìyábọ̀ ni o Ìyábọ̀ pa Mohbad o Ìyábọ̀ pa Mohbad báwo la tún ṣe já sí bẹ́ẹ̀ Ìyábọ̀ tún fẹ́ pa bàbá Mohbad ìjọ́ tí mo tún gbọ́ yẹn mo tún káwọ́ lérí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ o ìgbà wo ni Ìyábọ̀ tún fẹ́ pa the same Ìyábọ̀ tó pa Mohbad ó tún fẹ́ pa bàbá Mohbad just imagine bàbá Mohbad ibi tí báwo kí ló wà lọ́wọ́ bàbá Mohbad ṣé bàbá Mohbad ò ti kú sáyé gan bó ṣe wà yẹn tó jẹ́ pé ogún ọmọ ló jókòó tì tó ń sunkún lé lórí tó sọ pé òun wá justice fún Mohbad ṣé kì í ṣe ogún ọmọ bàbá Mohbad ò wá justice kankan ogún Mohbad ló ń ka lára mix ẹ̀ up ni you guys mix it up ogún Mohbad Wùmí gan tó yẹ kọ́kọ́ gún fún gan Wùmí gan ò sunkún bí bàbá Mohbad ṣe ń sunkún ó ká bàbá Mohbad lára gan ju Liam gan lọ bẹ́ẹ̀ ni ẹ sọ pé Mohbad Ìyábọ̀ tún fẹ́ pa bàbá Mohbad kí ni ìgbàláyè bàbá Mohbad gan kí ló dà fún bàbá Mohbad ó wà láyé bí aláìsí kí ló dà no ẹ̀yin náà ẹ̀ wò kí ló dà fún bàbá Mohbad that's what they call life nǹkan tí mo sọ fún yín nǹkan tó ẹ wò àní Solape ibi ló ti máa gbọ́ ẹ jẹ́ aka update from MHM sọ pé in a new video release Lizzy made serious allegation against Iyabo ojoojúmọ́ ni Iyabo gan ló kan Jésù mọ́gi ṣé ó ní nǹkan tó lè sọ sí ipa Queen Mother tó lè bọ̀dá wa mu ojoojúmọ́ ni ògògò báyìí Queen Mother ló pa ó tẹ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àní ẹ fún ní few days ó máa gbé wa débẹ̀ pé Iyabo lọ kí ògògò lọ́sítù ìgbà yẹn ni ògògò páì
ó máa gbé wá dé gbogbo bẹ̀ yẹn ẹ̀yẹn fún ṣé Lizzy lè ṣe kó má sìn wọ́n ṣá. Only according to Lizzy, Iyabo is allegedly trying to cover up what she know about the pie of Mohbad. Nǹkan tí ò yé mi ni pé I saw all these people saying that they are fighting for justice. Why is Iyabo's video triggering you? Iyabo sọ pé ẹ máa gbókú ni. Iná máa jó yín padì. Why are you now saying that? How can Iyabo cover up the pie of Mohbad and be gallivanting? You people claim you know what pie Mohbad. Why can't you people prove it to us? Why are you angry about Iyabo being silent, Obiyinu, about her being involved, Obiyinu, about her not giving a F? You guys are always angry. What is it? What is it? No. Tell me. When she was involved, and you know, the celebrity, very daft man, don't suppose Davido, he will not lend his voice. So that celebrity by lend the voice one. Look at Iyabo for an example. Gbogbo ayé lórí fídíò Mohbad tó sọ pé cancel Mohbad lórí Iyabo lè fẹ́ dálé. Ìgbà tí Davido tó jáde tó lọ tó fún bàbá Mohbad lówó. Ṣé ẹ sọ pé kí ló fún lówó fún torí pé ọmọ yẹn fẹ́ ṣe bí inú Davido ṣe rí rẹ̀ torí pé ó like láti ṣe rere fáwọn èèyàn. Ṣé ẹ jáde kẹ́ ẹ pariwo pé kí ló fún lówó fún kí ni Davido lọ rà tẹ́sọ pé lọ ra run ẹpọ̀n Mohbad nítorí I don't understand oríṣiríṣi nǹkan láti gbọ́ lórí social media. It's always coming from you people. She was involved in the justice for Mohbad. Ẹ lé ẹ pè ní failed actress. Ó kúrò ńbẹ̀. Ẹni kí ló dé tó silent. Ẹni ẹ ti ń gbà ṣírí bọ̀. Deni báyìí àlọ́lá rí àràbọ̀ VDM. Ṣó ti kú ní VDM, are you dead or you are alive? Ṣó ti pa ẹ́ sọnù ni? Torí ìjọ́ the last video tó ṣe, ó ní Liam máa rẹ́yìn òun ní bẹ́ẹ̀ ni. Liam ló máa rẹ́yìn ẹ̀, wọ́n máa gbókùn tiẹ̀ náà lọ bá yẹ ẹ lé. Torí mi mọ̀ nǹkan tó fi máa wish ọmọ ọlọ́mọ níkú. Ọmọ tí ò ṣẹ́ tí ò rò ẹ́ tí ò ràn ẹ́ torí pé ó fẹ́ gba 40% lọ́wọ́ bàbá Mohbad. Ṣó ló ba tiẹ̀ jẹ́ ní pé kí bàbá ẹ̀ má ṣe rere lé ayé. Kí bàbá ẹ̀ má fogúnlẹ̀ fún ẹ. Iyabo did not talk gbogbo ìgbà tí VDM ń sínwín tó ń gbé fáìlì oríṣiríṣi wá. Ìgbà tí VDM rí pé òun ò ní evidence ó kàn fẹ́ wá create content ni. And Iyabo drink ẹjọ́ ṣé kéèyàn máa mu Goldberg báyìí ó máa ń bí ọ̀tá èèyàn nú. Tètè sọ fún mi ń sì báyìí o kí n lọ ra Goldberg kí gbé sílé. Ṣé tó bá ti mu Goldberg báyìí? She was just drinking chill Goldberg. She was just feeling herself. She was not talking about justice for Mohbad. She was not talking about evidence. She was just drinking cold Goldberg. Now they scream, Shediri, Iyabo, look at how she's behaving. When she no talk, una pepe. When she talk, una pepe. Now she dey. She dey just look una be. She show the buruku káàkiri. Bí Lizzy ṣe ń gbé ní VDM gbà ní gbogbo yín kàn pé láàrin ara yín tẹ́ ń pé wèrè ṣe. She stay behind, they look you pé kẹ́ ẹ padán tán. Ẹ̀yin wèrè dùn wò kò ṣe bí lọ́mọ. Àwọn wèrè.com. Scammer wash ní gbogbo wọn àti VDM. Ó lè ní gbogbo wọn. Ó ti náwó kó fọ́ mi tán. Ó tún sọ pé kí Nàìjíríà wá dá mi sí. VDM our market. Our market you don cast. Ṣọlá pé our market. Ìyẹn náà ti talẹ̀ òòṣà tán. Ó wéyàn tó tún máa ra ànọ́dá ilẹ̀ òòṣà míì. Àwọn èèyàn jápa. Wọ́n yà á jápa. Kí ló dé náà? Kí ló dé náà? Tó lórí burúkú ọmọdé ìjáde tó ń sọ fún wa pé Iyabo, he knows about the circumstances surrounding the pie of Mohbad. Ṣé Iyabo wà ní country ìgbà tí Mohbad dey kú? She no dey the country now. Ṣebí gbogbo wa ṣe gbọ́ náà lòun náà ṣe gbọ́. Ṣé téèyàn bá fẹ́ kú wọ́n máa sọ fún yàn pé wá o tó bá ti dọ̀la ní aago 4:00 mo fẹ́ kú o torí kò yé mi. Torí gbogbo yín tẹ̀ kígbe wù mí ló pa. Ṣé téèyàn bá fẹ́ kú ṣé wọ́n máa ń sọ fún yàn pé yàn fẹ́ kú ni? Wọ́n fẹ́ pa náà gba nọ́ọ̀sì fún àlórí yín ò pé. Wọ́n fẹ́ pa àwọn boys wà nulẹ̀ driver wà nsàlẹ̀ wọ́n dẹ̀ fẹ́ pa Mohbad gbogbo witness kún gbogbo nulẹ̀ wọ́n dẹ̀ ń pa kò lè anybody torí. Ẹ máa lo ọpọlọ yín náà. Bí tó bá ṣe fẹ́ pa Mohbad wọ́n máa rèé lọ síbi tí ojú òtí ní tó kò ní kú sílé kò ní ṣe kò tí ẹ̀ ní síkì sílé ọ̀nà tí máa dún bú ẹ̀ wọ́n tẹ̀ ní jẹ́ kó délé ṣe bó ṣe ń pààyàn nìyẹn ẹ ló number 6 yín ṣebí gbà tó yíwọ́ tí nọ́ọ̀sì gún lábẹ́rẹ́ nínú CTC nọ́ọ̀sì torí kí ló dé tọ̀wọ̀n ò ká CTC nọ́ọ̀sì yẹn ẹ lọ bèrè lọ́wọ́ very daft man wípé kí ló dé tí ò ká CTC nọ́ọ̀sì sọ pé ìgbà tó ń gún ní first abẹ́rẹ́ ó wà ń bẹ̀ gbogbo kan tá à ń sọ ó wà ní CTC wípé
ó sọ pé òun fẹ́ lo toilet Wùmí gbé dìde ó gbé wọnú toilet ó lo toilet ó jáde òun dẹ̀ fún ní the second abẹ́rẹ́ ó ní ibẹ̀ ní gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí yíwọ́ tó bẹ̀rẹ̀ sọ káyà ń taún kìíní kan ń taún ara ẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbọ̀n gbogbo ẹ̀ pé wọ́n kọ́ dẹ̀ gbé dìgbàdìgbà tó fẹ́ máa rọ̀ṣẹ́ lọ hospital inú mọ́tò tí gbogbo wọn ní hold up tún wà àwọn tún gbé kúrò àwọn tún gbé sórí ọ̀kadà àwọn tún gbé sí orí kíní àbẹ̀gbà ariwo jọ àwọn mi ń sùn Ọlọ́run má ní Ọlọ́run kò sí yàn tó lè fi bá mi fìbọn pa owó ní àná ó ti gbọ́ gbogbo owó mi tán báyìí sí mi àìmọye just imagine kí gbogbo ìjọ tó dọ̀dọ̀ àwọn ọmọ mi ń sùn náà jọ ọlọ́ṣọ́ just imagine every time ṣé wọ́n fi ṣe é ni but kí ni okay wọ́n ní mo sọ fún yín pé ṣebí kéèyàn tó pààyàn there will be a motive now kí ni motive tí Wùmí ti fẹ́ fi pa Mohbad tó jẹ́ pé nílé ayé ẹ̀gan wọ́n ń dẹ́rù bà ní wọ́n ń dẹ́rù ikú bà wọ́n ń ka wọ́n anywhere wọ́n lù káàkiri ṣáàrì oríṣiríṣi fídíò wọn ò jẹ́ kó rílé ayé gbé bí wọn bá jẹ́ kí ọkọ rílé ayé gbé ṣebí ìyàwó náà ẹ̀rù náà máa bà á pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀ that is just it ẹ̀rù náà máa bà ìyàwó pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀ nínà tó wọn bá jẹ́ kó rílé ayé gbé ẹ jáde bẹ̀rẹ̀ sí sórí burúkú ìyàbọ̀ ló pa á ó mọ̀ ń pa ikú Mohbad ó mọ̀ ń pa lágbájá ó mọ̀ ń pa dàmẹ́dò kí ni ìyàbọ̀ mọ̀ ń pa ẹ̀ báwo ló ṣe máa mọ̀ ń pa ẹ̀ ṣó bá wọn gbénu ilé ni ẹgbà tí mo tún gbọ́ sẹ́yìn kan tó sọ pé ìyàbọ̀ tó ń fẹ́ Mohbad wọ́n ní ìyàbọ̀ ní first wife wò yọkọ̀ 10th wife ni mélòó ni ẹyọ kan ló fẹ́ tì yẹn dáhùn sọ pé tó fẹ́ ṣé ẹ̀mí Mohbad gbé Mohbad tí wọ́n sanwó iṣẹ́ tó ṣe fún ibo ló ti fẹ́ ẹ̀ẹ́dẹ́yàn tí ìyàbọ̀ ọ̀fẹ́ ẹ̀rí dínà ẹ̀rí Paul lónìí ẹ̀rí àwọn tó gánú ayé tí ìyàbọ̀ ọ̀fẹ́ èlò ló wà lọ́wọ́ Mohbad no èlò ló wà lọ́wọ́ Mohbad owó táwọn ọ̀nà rẹ́kọ̀d lè bẹ̀gbọ́n òkú lẹ̀ Wùmí Mohbad kú ìyàwó ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń tarun ti mọ̀ pé ó ti ní bó ṣe jẹ́ olówó ni bàbá Mohbad ń tọrọ jẹ lọ́la ẹ̀ àní ẹ máa ń bóbó wà lọ́la ẹ̀ ṣé ẹ máa ń mú wa ṣeré ni because I don't understand olówó ló jẹ́ pé online náà kọ́kọ́ ra mọ́tò fún bàbá Mohbad online náà ti fún bàbá Mohbad tó ti dáṣọ sí lọ́rùn Mohbad lówó no think about it àbíyàwó ẹ̀ lówó ló ń sunkún online pé ẹ jọ̀ọ́ ẹ wá raṣọ ẹ wá ra tí Liam tún polówó irun fún yẹ olówó lóòótọ́ mi ò mọ̀ nǹkan tó fẹ́ pa fún I don't understand mi ò mọ̀ nǹkan tó fẹ́ pa fún àwọn tó dẹ̀ jẹ́ lówó tó ń fẹ́ kó lẹ̀ àwọn yẹn ò ní mótìfù bọ̀ ìyàwó ẹ̀ tó wà nílé tí ẹ̀rù ń bọkọ tí ẹ̀rù ń báyàwó tí ẹ̀rù gbọ́ èdè tí Wùmí sọ abẹ́nu bàbá Mohbad kan ló ti jáde wípé ìgbà tí Mohbad kú wípé Wùmí sọ pé kán máa gbé lọ Èkìtì kan lọ ro ṣé èèyàn tó pààyàn ló máa sọ pé kán gbé ọmọ yẹn lọ Èkìtì pé kán lọ ro ṣé tó bá yẹ pé Wùmí pa á lóòótọ́ ṣé òun ló máa sọ pé ẹ rí pé ìkanra lọmọ yẹn wà ní ẹ read in between the lines mo máa gbé test tí Wùmí kọ yẹn kẹ read in between the lines wípé she was angry wípé ẹ ti fi bọ̀bọ̀ yẹn ti dá mi lóró they just pick some words out of context from what Wùmí said nígbà tí Mohbad kú gbogbo nǹkan tó update máa gbé jáde máa wá reanalyze they just pick it out of context nígbà tí Mohbad kú ẹ rí nǹkan tó kọ ni ó ní take your flowers ẹ ṣáà ti pa gbogbo ẹ jẹ́ kó nílé ayé ẹ ń lé kiri ní ẹ jẹ́ kó fi ọkàn balẹ̀ live life ẹ nígbà tó lórí ilé tẹ bá ń dẹ́rù bá ṣẹ́rù òní àbàyàwó ẹrù òní àbọ́mọ ẹ̀ ni nígbà tó lórí ilé tẹ bá ń dẹ́rù bá tẹ̀ ń lé kiri lọ́mọ òpònú ẹ̀ wọ́n sọ fún wa pé Sam Larry wọ́n set Sam Larry up ni nígbà tó lọ sọ́dọ̀ Mohbad níbi tí Mohbad ti wà lórí wheelchair tó ń shoot music video ta ni wọ́n set up ní àwọn méjèèjì ó sọ pé wọ́n pe Sam Larry kó wá síbẹ̀ ni wọ́n pe Sam Larry kó wá ṣèyà fún Mohbad so Sam Larry is the victim Mohbad tán wá ká mọ́bi tó ti ń kọrin tó ti ń ṣorin ẹ̀ jẹ́jẹ́ is the kíni just imagine how manipulative these people is ibi tó ti lọ ṣiṣẹ́ ajé ẹ̀ èèyàn wá bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ó kó boys dání ó kó àdá ó kó bẹ́ẹ̀ ó kó go ó kó bọ́n ó kó gbogbo ẹ̀
wọ́n sọ pé ẹni tó wá tó fẹ́ wá pa ẹ́ mọ́bẹ̀ yẹn tó da gbogbo bẹ̀rù tó fọ́ kámẹ́rà tí Mohbad tún lọ sí police station tó lọ file petition ẹ sọ pé ẹni yẹn ni victim. Mohbad ò kì í ṣe victim. ṣe ti rí pé orí Ṣọlá pé ò pé ṣe ti rí pé ó ní mental problem lóní. ìyẹn ló wá jókòó tó ń sọ fún yín pé ìgbésí ayé yíyí ògògò ṣó live ẹbí tìyàbọ̀ Lizzy ìgbésí ayé ìgbẹ̀yìn ò lè dá ìgbẹ̀yìn ò lè dá. ọjọ́ tó bá kú báyìí wo ẹ̀sìn ló máa ṣe jáde láyé. ìtọ́ ọ̀bá sọ fún ẹ jẹ́ tètè láyé tí inú ẹ̀ ń sìn kó máa gbọ́. ọjọ́ tó bá kú ẹ̀sìn ló máa ṣe jáde láyé. ẹ máa gbọ́ o. Only she claimed that it's not too late for Iyabo to cover up the matter because, according to her, many things have already come to light. Like what things? Ẹ bá mi bèrè lọ́wọ́ Aunty Ṣọlá pé what are the things? All of you say they are bringing evidence. We have proof. This is what I have. You bring suya paper. You bring different kidney. You bring 3 seconds video. What are the things they need? Àti lè sọ pé solidly nǹkan ẹyọ kan ní táwọn wèrè tó ń create content tó ti fún wa nípa justice for Mohbad. díẹ̀ ní eléyìí lè sọ pé nǹkan ẹyọ kan ní kìsì báyìí tẹ́ ẹ fún wa nípa justice for pé no ẹ ṣe nǹkan kan o eléyìí o ẹ̀rẹ́ lè ṣe ó yá ẹ mú jáde àti Bukky ò ṣe towó VDM ò ṣe nǹkan tó gbé tí VDM jáde lẹ́ni ṣèbí justice for Mohbad ni ẹ̀rọ tígbà tó wà nílé alápá ẹ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bá wọn àti ìyàwó àti Toun Todike tó ní we two failed actress wọ́n sọ pé àwọn failed actress ló wà ń bẹ̀ kọ́kọ́ lọ ṣe DNA ọmọ yẹn ìyàwó àti Toun tó wọ́n move away wípé ó yá ìwọ tó sọ pé o mọ̀ ọ́ ṣe there's so many things about this case ó yá wá ṣe dèní kí ni VDM 3 years ago nǹkan tí mo sọ fún yín ọdún 3 sẹ́yìn ló ti ṣẹlẹ̀ 3 years ago. Just imagine. Just imagine. Ẹ máa gbọ́ ó ní Lizzy also alleged that Iyabo was responsible for destroying the reputation of Naira Marley and Sam Larry. Tó bá ti lè ń jẹ̀gùn mọ́yán ayé ẹ̀ máa bàjẹ́. Tó bá ti lè mú nǹkan oní nǹkan tó bá ti mú mọ́ tiẹ̀ ayé ẹ̀ máa ṣe kí ni ó máa bàjẹ́. Ọjọ́ tí ọmọ yẹn tó bá yẹ pé yàn gan ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ ni owó tó wá tọ́ sẹ́ni yẹn tó wá run mọ́ owó tiẹ̀ owó tẹ́ni yẹn ti ṣiṣẹ́ fún. Nǹkan tá à ń jalè lórí yìí sí báyìí owó kì í ṣe pé owó tí Mohbad ò tí ì ṣiṣẹ́ fún tó yẹ kó sọ owó tí Mohbad ti ṣiṣẹ́ fún tí ò kó lẹ̀ òun ló ń fàjà ó ní wọ́n ní repetition wọn ò mọ̀ pé àwọn ní repetition kó tó di pé wọ́n mú owó ọmọ ọlọ́mọ tó ń jẹ́ mọ́lẹ̀ ọmọ science record label ṣèbí fídíò ẹ̀mú sọ pé oye tán jẹ́ ó pọ̀ gan is thousands and thousands of dollars owó oye tán jẹ́ Mohbad wípé is a lot of money mówó yẹn kó lẹ̀ fọmọ ọlọ́mọ ẹni repetition ń lu ọmọ ọlọ́mọ káàkiri ń ṣalọ́gbẹ́ kiri ṣé Mohbad ò fẹ́ nu ẹ̀ ṣe fídíò pé tóun bá kú ẹ mú Naira Marley dáadáa ó sọ náà is the Malians if I die today na Malians spy me ẹni wọ́n destroy repetition kò ní dáa fún repetition àwọn Malians tó bá yẹ pé ogún ọmọ ọlọ́mọ ẹ ti kó lẹ̀ ṣé irú nǹkan tó kóra wọn sílé nìṣẹ́ wọn máa kóra wọn sí ní jẹ́ lówó ọkàn yín máa balẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn òkú ìjógun lówó ni Mohbad ògún ni bẹ́ẹ̀ ni bó ṣe gbówó yẹn lọ́rùn ni kárí àwọn yẹn náà ti lọ rí pé wọ́n rákòrò láti ọjọ́ ìpèsè kò stick mọ́ kì í ṣe gbogbo èèyàn ló lè yàn jẹ́ ilé ayé tó lè mú jẹ gbogbo bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ yẹn tẹ́ fi ń fi àjùlọ wọn ṣe bá bẹ́ẹ̀ tún sọ pé wọ́n fàgbà han Mohbad ni at the detriment of the mental health of that boy tẹ́ ẹ̀ bá tẹ̀ ro lílù tó ń lù bó ṣe ń ṣá gbogbo ara ẹ̀ wo mental health ẹ̀ how unstable it will be rí bí ìyá ìṣe ń sọ̀rọ̀ pé every time tóun bá wà pẹ̀lú ẹ̀ ọmọ wa sọ pé mọ́mí ẹ̀ máì tí wá o mọ́mí ẹ̀ máì tí lọ́n sí yín o mọ́mí mo kàn fẹ́ rí yín ni mọ́mí ẹ̀ jẹ́ ká pàdé níbi báyìí wípé is always afraid rí bàbá àti ìyá Mohbad tó ń bẹ Naira Marley tó sùn sórí bẹ́ẹ̀dì rí wọn just imagine repetition wo náà ni tó jẹ́ pé ọmọ máa ṣiṣẹ́ ẹ̀ ní kówó lẹ̀ tẹ́ máa jẹ owó ẹ̀ mọ́ra tẹ́ máa jẹ ìgbà tó ọmọ yẹn fẹ́ lọ gbọ́ pé 4 days kó tó di pé Mohbad kú wípé àwọn ó dẹ̀ ti gbé wọn lọ sí kóòtù
gbogbo wọn sọ pé àwọn fẹ́ settle out of court pé bọ̀bọ̀ yẹn ò gbà after 4 days bọ̀bọ̀ yẹn kú àwọn yẹn ò ní kíní rí VGM rí bí tó máa ń sá sí is always with the oppressor is always with the oppressor àwọn tó bá ṣe bí síyàn ní VGM tó bá chat fún 40% rí pọ́pọ́ wá sá lọ sọ́dọ̀ àwọn Naira Marley ó rò pé owó yẹn wọn ò ní kó lẹ́ni orí tó ń sọ pé sue them sue Ìyábọ̀ sue kíní má gbà má ṣe kíní tí Naira sọ pé lẹ́tì Ìyábọ̀ go rí pé ó yé Naira Marley torí ó mọ̀ pé àìmọye nǹkan tó máa tú jáde ṣé rí gbogbo nǹkan tá a sì mọ̀ ń pa àwọn Malians gan kì í tí ì ṣe gbogbo nǹkan tó yẹ ká mọ̀ ó sì pọ̀ ó dìpù dáadáa ó pọ̀ ó dìpù dáadáa tó jẹ́ pé tẹ bá tún gbọ́ another wave of cancel them ló tún máa sọ gbogbo ìkà tán ti ṣe Ọlọ́run ló sọ pé ó ti pẹ́ tẹ tí ń ṣe pé tí Mohbad lẹ́ máa fi ṣàṣemọ́ bó ti pẹ́ tẹ tí ń ṣe tẹ tí ń gbà nǹkan ní nǹkan pé tí Mohbad lẹ́ máa fi ṣe kíni lẹ́ máa fi ṣàṣemọ́ that is it wọ́n ní abanijẹ́ ọjọ́ tó bá ti dẹ́kun àti bàyànjẹ́ la ó bá ọjẹ́ kanlẹ̀kanlẹ̀ bẹ́ẹ̀ ni ṣebí ni wọ́n dùn wọ́n gba dùndùn wọ́n gbélé wọ́n ṣe lé wọ́n ṣe mọ̀mọ̀mọ̀mọ̀ bí pé kíní ṣé lè mọ̀ bá wọn sí ṣára wọn ò káàmù sí ṣé ara wọn ò balẹ̀ sí ayé bá ń yẹ wàá rọra ṣe olórí burúkú ló pọ̀ jù láàrin àwọn bíbọ̀ yìí kẹ́ni má nì ní wọn ẹ wo pokoli yẹn náà pokoli oníjó lásánlásán tó lọ ń lè sí díríǹkì obìnrin pokoli ò mà ní tálẹ́ǹtì ó máa ń jó máa ní ó máa ń jó sí music video ní video vixen máa ní video vixen máa ní tọ́lọ́ bá ti gbàdúrà àwọn kékeré báyìí ìṣekúṣe náà máa ṣe these are the men that they want to lead the future ẹ wo ìgbésà náà ẹ wo ẹ̀rí gbogbo kálíbà wọn ẹ̀rí inú bíbí tó ti lọ mú pokoli wọn ló ti wà ní plane náà lọ wọ bọ́lẹ̀ ó ti fẹ́ jápa tó bá yẹ kó wọ Nàìjà pẹ̀lú kó lè sí drink ọmọ yẹn kò ní padà lọ UK mọ́ òun lẹ́gbọ́n yẹn torí ẹ̀ náà ṣe mú ó ti wà ní plane ó ti fẹ́ take off non stop plane yẹn tó wọ́ wèrè bọ́lẹ̀ ó máa fẹ́ sí court ní September 14 ó sì wà remanded sínú prison wọ́n sì remanded sínú prison tó bá test ọmọ òun fi oògùn sínú drink obìnrin ṣé obìnrin tó fògùn sínú drink ẹ̀ ṣé obìnrin yẹn lè consent ló pọ́pẹ́lọpẹ́ rules ta ní ilé ayé àìjẹ́bẹ̀ tó bá yẹ pé obìnrin wà ní Mohbad mọ̀ nǹkan tójú ẹ̀ máa ti rí ni ọkùnrin ló ń fi ilé ayé ní lára bẹ́yẹn tó bá jẹ́ pé obìnrin kò nílé ta ló fẹ́ ro tiẹ̀ fún ẹ wá ní wọ́n ní repetition oní Sam Larry tó kó àdá tó káàké pẹ̀lú boys tó lọ ká ọmọ ọlọ́mọ mọ́bẹ̀ defenseless ó ní wọ́n set ẹ̀ up kò ní dá fún àtòhun àtẹ̀yàn tó set ẹ̀ up wọn níjọ́ ṣáà nǹkan tó jáde rí bí ẹ̀yẹ̀ bọ̀ Mohbad ṣe rí bó ṣe kú tí bouncer ẹ̀ kú tó kúkú gbígbóná ikú burúkú rí tí ó ní accident burúkú ẹlẹ́dàá ọmọ yẹn sì ń já ó sì ń já fitafita ó ń já fitafita tó bá jẹ́ pé ẹlẹ́dàá ọmọ yẹn tó bá yẹ pé Wùmí ló ṣe anything ẹ ti máa rí lára Wùmí báyìí náà ọkàn Wùmí balẹ̀ ni ìgbà tó show off she did everything a woman can do to save that man she was there ní gbogbo ìgbà táwa ò mọ Mohbad tá a mọ nǹkan kan tó ń go on nínú life ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ yọ síbí wá ń sìn tẹ́ fi ń ṣe content ṣe wà bẹ́ẹ̀ ni when it will be Mohbad and Wùmí lórí bed táwọn méjì máa sọ̀rọ̀ àwọn ọ̀tẹ̀ tí ì fún ẹ ní kinní kí làwọn àṣẹ báyìí kí làwọn ṣe wà bẹ́ẹ̀ àti Boko Haram ìyá olè tó jẹ́ pé inú ilé ẹ̀ lọ́mọ ẹ̀gbà tó ti lọ jalè kò rí yẹn kó wá ṣe content tí Mohbad ló máa fọjú fotofoto sí olóṣì ẹ̀yin Asihiere aṣòṣì màmọ́ ẹ máa wò ó wọ́n ní Lizzy alleged that Iyabo was responsible for destroying the reputation of Naira and Sam nǹkan tó jẹ lóyún wọn. These are serious claims made by Lizzy and they should be treated as allegation unless supported by credible evidence or established by the appropriate authorities. All talk, no evidence, man. It is all talk, no. Any evidence. Play video. Share. You play people's video is not an evidence. Solape. She was a PhD.
àti wá àtẹ̀yàn tó fún ẹṣẹ́ ẹjọ́ gbádùn. Evidence ó lọ raṣọ Temu ó gbé sọ́nù ó gbé bọ̀dà láti síbẹ̀ pẹ̀lú kinní táwọn undertaker máa fi ṣe ti ṣé bọ̀dà láti tiẹ̀ fẹ́ lọ gbókù ni. Ẹ gbé certificate tẹ print inú printer ẹ gbé dání ẹ wá blog gbogbo if you sure for you open where you got the doctorate. Olóṣì kí ni wèrè ń tà tó yẹ gbá dání. Ṣé bó sọ pé ó kàwé? Playing people's video that is online, that is not an evidence of anything. You have to bring a credible evidence that attests that this thing happened. Which repetition not built. Not be all Nigerians to pull out video with what this boy go through. This is very, very unfair. This is very, very unfair. Because you are fighting Yabo. Everybody that have issues with Yabo, you will not be kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀rọ̀ Mohbad náà torí kò tẹ̀ tí yé mi ṣé ẹ tún jọ ń jẹ́ ṣé family láti ní Mohbad ni òkú láti tó gbé sílé ó ṣe gba justice lórí ẹ̀ kí ló kọ́ ẹ pa Mohbad because I don't understand. Only she further claimed that Yabo and her daughter Priscilla have now gone to Pastor Tobi because the issue surrounding Mohbad's spy is receiving renewed attention. Máa gbọ́ mi kí ló kan Pastor Tobi pẹ̀lú ikú Mohbad ṣe àwọn yẹn tó gbé Nàìjíríà òde ọmọ lọ ṣe show UK ṣé Priscilla àgbọn ló ní show ní UK. They are different. The video is there, TY is there, Peter P Square is there, all of them were there. They were doing a show. Juma is there. Wọ́n lọ ṣe show kìíní. Pastor Tobi was invited, of course. Nigerian celebrity. He too is a Nigerian celebrity with millions and millions in pounds. No be by mouth. Of course, he will be there. He shake everybody. He invited everybody and have a good time with them. So why are you crying? Ṣé láti lógo ni o lè meet Pastor Tobi. Àbírú láti tí ó lè sòyìnbó náà ń pè síbẹ̀. Tó bá gbé láti síbẹ̀ bó ṣe máa wò bí ọ̀dà kíkẹ́kà ni kò ní nǹkan kan tó fẹ́ ṣe kò sí value. Láti tí ó lè sọ 1 naira di 2 naira olóṣì olórí ẹja òpònú àgbàyà. Agùnmánìyè ó kàn ga ni kò sọpọlọ. Àwọn tó ga la máa rí bó ṣe máa ń ga bó ṣe máa fi gíga wọn bó ṣe máa fi ní sense tó máa fi gbé agbé kíní sétí. Ṣé FBI agent ni ẹni? Kí ló ń gbọ́ gan láti ọjọ́ ìgan gbogbo nǹkan tó dẹ̀ ń gbọ́ náà ò dẹ̀ tí ì fi lọ́pọlọ náà látọjọ́ tó ti Felix náà ti ń gbé kíní hàǹgì etí ẹ̀ ọjọ́ tẹ́tí yẹn bá máa rí bọ́ọ̀lẹ̀ ibi etí náà ti gbà mú ẹ òpònú àgbàyà agùnmánìyè ọ̀dẹ̀ gọgọ́ṣù. Ṣé tó bá gbé láti déwájú Pastor Tobi kí ló fẹ́ sọ ṣèbó máa wò ní iwájú ẹ̀ gan lásán gan ṣèbó náà dúró báyìí ó ń wò bí apá àtòbò ni ẹ̀yin tẹ́ ẹ̀ gbádùn àtọkọ àtìyàwó ó wá rí Priscilla àbẹ́ ó wá jealous àwọn ló bá tiẹ̀ jẹ́ ó bá mọ̀ kó fẹ́ mi tìrú àwọn Pastor Tobi yẹn ṣó yẹ káyé ẹ̀ kọ́kọ́ bàjẹ́ náà ò bá ti tú ayé ẹ̀ ṣe náà àwọn kọ́ ló bá tiẹ̀ jẹ́ náà. Only Lizzy want Pastor Tobi to be careful, alleging that there could be an attempt to involve or implicate him in the matter. Kí ló kan Pastor Tobi pẹ̀lú justice for àbí Pastor Tobi wà nulẹ̀ àbó mọ Mohbad àbó rí pẹ̀lú Mohbad láì ní nǹkan sí. Lizzy also accused Yabo of knowing more about Mohbad's spy than she has publicly disclosed. Ó yá lọ force ọ̀rọ̀ kúrò lẹ́nu ṣe bó rí èyí ni. Go and force words out of her mouth. She knows. Ó yá ẹ so mọ́lẹ̀ kẹ́ máa fẹ́ gbà náà kó wá máa confess sí. She alleged that Yabo's recent actions are aimed at covering up what she claims Yabo knows or may have done. Let me tell you something. She doing Goldberg. Go and bring in what constitution also go to back to the Goldberg yo. O ti mo ku tó pa Mohbad. Àbí ṣé kemi go te lọ gbé Goldberg yo se. In what constitution ló máa jẹ́ kíni tó máa sọ pé o ti mú Goldberg. Goldberg tó mú tó fi ń pepper wá yẹn o mọ̀ pa ikú tó pa Mohbad because I don't understand. She was just sitting saying I see everything. She was using for net to talk. I see everything going on in online and checking it. My enemy is going to die. She's just praying for herself and she's feeling herself. Loba Tona. Now. Abi, ẹ̀yin lẹ sọ pé ẹkún lẹ fẹ́ máa fi ọjọ́ ayé yín sùn. Ẹ̀yin lẹ sọ pé analysis lẹ fẹ́ máa fi ọjọ́ ayé yín ṣe. She did not send una now. Now so she sit down, they could drink Goldberg. Tó bá ti mú Goldberg báyìí, so automatically ó ti mọ ikú tó pa Mohbad. Wàhálà wà o nílé ayé yìí.
Only her action. What is her recent action? She was preparing for justice for Mohbad. Sorry, Abi, Lizzy. She was preparing for Rakim's birthday, and she was drinking Goldberg. Lẹ́yìn ìgbà tí VDM sọ pé I have evidence, I have proof. At the end of the day, VDM japa. Kò sí anybody tó lè over rẹ̀ ló lè ra ẹ̀. Vincent Aloba, where are you now? Vincent Aloba. Gbogbo èèyàn ló téèyàn bá ti téèyàn bá ti fẹ́ wá irrelevant bó ṣe máa ń ṣe nìyẹn. Tí ò bá ti sówó lọ́wọ́ èèyàn mọ́, kò sí nǹkan tí ò ní kẹnu sí. Ẹ̀rí tó tún lọ ta mọ́ àwọn Adeleke. Ẹ̀gbọ́n Davido win ní governorship. Tá a dẹ̀ mọ̀ pé governorship election àti presidential election Nigeria 8 years ni, tó bá ṣe first 4 years wà tún ṣe another 4 years, especially tó bá ti lè understand the system ṣe rí. Ó ta mọ́ wọn bẹ̀rẹ̀ sí bá wọn jà ní. Wípé family wọn náà kó sí. VDM ṣé family ẹ̀ nìkan wá kó sí ni, because I don't understand. Ó ta mọ́ Okoye. Ó ní no, kọ́ má gbórin Peter. Orin yẹn dẹ̀ dùn. I can't look away. Àmọ́jọ́ báyà ti dàgbà báyà wá. Tẹ́bá rí báwọn ọmọ mi ṣe ń jó. Wọ́n mọ gbogbo kinní yẹn. Orin yẹn dùn. Àwọn ọmọ jó dáadáa. Àwọn Nàìjíríà fìlì ara wọn. It's the song of the summer. VDM bínú. So àwọn yẹn ló tún bá yẹ̀ jẹ́ pé kó má lo ògo. Kó má rí ògo lò. What is your talent, VDM? Ó tún ta para. Ó tún lọ ta sínú justice for Mohbad. Ó sọ pé kò yẹ kó kówó fún Wùmí o. Kò yẹ kó kówó ọkọ ẹ̀ fún. Imagine. Kọ́ má kówó ọkọ Wùmí tó fẹ́ ní iṣu lọ́kà. Ẹ̀yin èèyàn mi, ó fẹ́ Wùmí ní iṣu lọ́kà, bàbá Mohbad sọ. Ó san dáórì o. Wùmí tún bímọ fún. Ẹ tún sọ pé ṣé VDM wọn sọ pé ṣé tí ọ̀tá Liam bá kú, nǹkan tó bí mi nínú jù nìyẹn. Ọdún àwọn ọkùnrin má burú o. Tí ọ̀tá Liam bá kú, ṣé Wùmí ló máa jogún gbogbo owó yẹn? Wípé kọ́ rò bẹ́ẹ̀ yẹn kò ní dá. Ìwọ ló máa kú. Ìwọ ò ṣe kú kékeré nígbà tí bàbá ẹ̀ fi yẹ ẹ lẹ̀ tó dọmọ́ lẹ̀ fún. Ìwọ ò ṣe kú mọ́ yẹ ẹ lójú. Kí ni ẹ dùn mí? Imagine. Torí owó làwọn pípọ̀ ń jà. Wùmí tẹ̀dẹ̀ ń jà fún torí owó. Ojoojúmọ́ lọmọ yẹn ń ṣe TikTok. Ẹ wá bá mi rárun o. Liam wá jẹ́ wọn. Ẹ wá bá mi rárun. Àwọn wèrè wọn níṣẹ́ tó fẹ́ ṣe o. Ó làṣírí ẹ̀ tún sí pé òun àti bàbá Mohbad tán bá fún lówó yẹn wípé ó máa gba 40%. Nínú billions ní owó Mohbad o. Kó máa gba 40%. Pé 40% yẹn ló gbọ́kànlé torí pé àwọn èèyàn dáwó GoFundMe mọ̀. Ẹ̀rí ń sìn. Ó ti wá pa wó. Kẹ́kẹ́ máa pamọ́ ẹlẹ́nu. Mo ní ṣìṣe ó ti bẹ̀rẹ̀ sí mú alátẹ̀ní lọ recent ọ̀sẹ̀ ṣìṣe tó jẹ́ kéwúrẹ́gù yẹ kò sí nǹkan tó lè mọ́ ṣe lórí ẹ̀ bó ṣe rokúro ọmọ ọlọ́mọ torí owó òun rokúro odidi ọmọ ìkúnlẹ̀ oṣù 9 ẹ̀yin èèyàn mi kéèyàn máa rokúro ọmọ ọlọ́mọ ọmọ tẹ́yìn torí owó tí Wùmí bá wà interested in Mohbad's death Mohbad royalty ṣé Wùmí máa tarun ṣé ó tún máa taṣọ tó bá wà interested ọmọ yẹn ojoojúmọ́ ló ń ṣe TikTok ẹwọ́ bóun rẹ léyìí o recent ò níṣẹ́ tó fẹ́ ṣe o kò níṣẹ́ ju kó máa mú àwọn èèyàn kó máa já wọn bọ́ kó máa já àwọn èèyàn bọ́ rí bó ṣe fẹ́ já bílọ̀dù bọ́ àṣẹ̀yìnbọ̀ torí pé ó fẹ́ máa tà nǹkan tí bílọ̀dù ń tà ní o. If I go to China everything will be free. When I come back from China I will bring this thing. Látijọ́ ìlú máa ti dé láti China àwọn àrí nǹkan ẹ̀yin èèyàn na here una go learn. Látijọ́ you will get this, you get cars for free, you get phones for free, you get kí ló tún sọ pé òun ta yẹn náà kẹ̀kẹ́ márúwá for free. Pre-order ni wèrè má lọ ṣe ń mọ́tò méjì péré ló gbé wọlé. Nigeria has happened to him. Tábà sọ pé àwọn ọmọ Igbo tó jẹ́ pé kì í ṣe bílọ̀dù nìkan ló ní company yẹn wọ́n máa ń invest sínú ara wọn ni. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Igbo VDM fẹ́ lọ rórí sí nǹkan tí ò mọ nǹkan kan pa ẹ̀ torí pé kí ni o fẹ́ destroy career bílọ̀dù kí wọ́n nìkan lè wá máa tà. It wasn't about the price of the phone tí bílọ̀dù ń tà. It was him trying to bring bílọ̀dù down to do that business. Bò ń gbàgbé kinní kan pé Billord is not using his own money. He's being funded by different people for that business to survive. Power station kan ló sọ fún tó ṣe tí ò tí jáde láti power station aláṣẹ tí ni ò máa tí jáde láti ọjọ́ yìí. I will bring cars, I will bring Pegwena Pep, I will bring this when I come back from China, when I come back. Gbogbo ìgbà tó ń lérí oyún wọ́n jẹ́ tó bá sun oorun ọmọ wà ti bímọ by now. I will bring òun ló máa ń tọrọ owó yìí o. Don't worry, everything will be cheap in Nigeria. Look at him now. Where is he now?
nǹkan tó fi dá kéèyàn máa ṣèkà ni kí ló fẹ́ gbà ń bẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ òun ni mo dẹ̀ sọ fún pé he doesn't understand the concept of marriage because he came from a failed parent. Bàbá ẹ̀ ó dà wọ́n léyà ẹ̀ láyà tó lọ́ọ́ ti mọ̀ pé wọn ò lè jẹ́ nǹkan kan lé ayé ó bóbìnrin míì lọ ni ó ní àtìyá àtàwọn ọmọ kò sálùbáríkà ọ̀kan lára wọn ṣebí from his words pé bàbá ẹ̀ dá àwọn léyà òun láyà tó bóbìnrin míì lọ ni láti wáyé làwọn ti ń jalè jádìyẹ jí kìíní ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ wọ́n jágbàdo ní oko olóko àwọn èèyàn tẹ́ jágbàdo yẹn wọ́n ti ní fèpè sí yín ni just imagine if you know what they call marriage you will know that women are human beings too. Nígbà tó ń sọ pé kán lọ kó gbogbo royalty Mohbad kan kó fún bàbá ẹ̀ ìyàwó ẹ̀ wà ń bẹ ọmọ ẹ̀ wà ń bẹ tí ò bá nídìí ìyàwó àti ọmọ kí ló lọ fẹ́ yàwó àti ọmọ fún torí I don't understand. Kán lọ kó fún bàbá tó ti wọ 70 tó jẹ́ pé gbogbo owó kékeré gan tán fún bàbá Mohbad nínú GoFundMe yẹn òbò ló wà fi dó tán kò lè ṣe account fún anything kò sí nǹkan tí bàbá Mohbad ò tí ì ṣe tán kò sí bí ò ṣe tí ì lo Mohbad láti fi já owó kò sí ọ̀nà tí ò tí ì gbégbà ó ti ṣe music olùlẹ̀ ni ó ti lọ ṣe olórin ó tún fẹ́ kọrin bí Wasiu Ayinde ó tún lulẹ̀ ni ó ti wọṣọ Mohbad olùlẹ̀ ẹ wo Wùmí she started building something for herself and her child ẹ̀yin tẹ́ ẹ gbìn ẹ̀yin lẹ fẹ́ ká. The money or the royalty was not even the problem. It was the greediness of Baba Mohbad àti olórí burúkú ọmọ òṣì ọmọ Vincent Alobai. Greediness. Because the money initially was not the problem. They secretly went to court. Was court a secret? Anybody going to court? Is that a secret? Is a secret? Is going to court a secret? I have never heard this before. They secretly went. Ṣé òru náà lọ́nu court nítorí kò yé mi. Nǹkan tó jẹ́ pé ìdájọ́ fẹ́ rìn báyìí anybody will enter they will sit down and you bring your lawyer bring my lawyer ṣebí 2 people ló lọ sí court so what is the secret there? What is the secret of going to court? What is there a secret when you say you want to sue somebody or you are going to court for what belongs to your husband? Is there any secret there? Because they secretly went to court. They secretly went to court. They did not give Mohbad what belongs to him. And the wife and the brother went to court because they know that this was what Mohbad was fighting. Few days, fighting for his royalty. And it was not given to him. If they did not do anything, bí àwọn Mali àṣemá gbẹ́sẹ̀ lé royalty yẹn lọ nìyẹn. Ìyẹn ti lọ nìyẹn. Tó bá yẹ pé Mohbad ò sue wọn lọ sí court. Kí Mohbad wá kú ńsìn àní mọ́ kò ní sí báwo la ṣe fẹ́ sọ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn owó wà níbì kan wọ́n ṣe máa gbé owó yẹn lọ ni àbí owó tó ti wà lọ́wọ́ àwọn malians láti ọjọ́ ẹ̀ kò ní nǹkan tó fi ń ṣe owó yẹn ò ti yí di times 2 times 3 fún wọn owó ọmọ ọlọ́mọ ṣé wọ́n tiẹ̀ ti kówó ńlẹ̀ tí wèrè fídíẹ̀ mò ń sunkún wèrè tí ò fẹ́ fọwọ́ ṣiṣẹ́ tó fẹ́ lọ gba 40% ní owó tó ò ṣiṣẹ́ fún tó dẹ̀ ń bínú pé Wùmí ìyàwó ọkùnrin yẹn kò yẹ kó fún kankan just imagine ìwọ tó ò sí inú Alọ́ba family tó ò bá Mohbad jìyà tó ò tọ́jú ẹ̀ gbogbo ìgbà tó sick ìwọ ni bàbá Mohbad fẹ́ kó 40% fún. Wùmí tó jẹ́ ìyàwó ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ títí tó ọmọ ọkùnrin yẹn fi gbẹ́mìí mì the wife was there fighting by his side. Mo wo fídíò ibi tó ti ń lu ọmọ Wùmí tó ń lu Mohbad báyìí tó ń lu ìyàwó ẹ̀ tí Mohbad tún try láti gbárẹ̀ kó lè save ọmọ ọlọ́mọ ẹ má fọwọ́ kan ló ń kígbe láàrin wọn tó ń lu ọmọ yẹn. Bọ̀ ìwọ fídíò tí ò ṣe nǹkan tó jẹ́ pé ẹ̀pọ̀ ẹlẹ́pọ̀n ló ń lá kiri iṣẹ́ ẹ̀yọ̀kan tó máa kọ́kọ́ ṣe nílé ayé ẹ̀ ọkùnrin short cut ẹ̀pọ̀ ẹlẹ́pọ̀n ló ń ṣọ́mú káàkiri. You are bending down, you are kneeling down and you are sucking your fellow man's lollipop. It was a way Iyabo is the problem. Look at it now. Lizzy also accused Iyabo of knowing more about Mohbad's spy than she has publicly disclosed. She alleged that Iyabo's recent action is aimed at covering up what she claimed Iyabo knows or may have done. It is important to emphasize these statements are allegations made by Lizzy in this video and should not be presented as proving fact without independent evidence or findings from the relative or relevant authorities. Gbogbo nǹkan tí Solape bá sọ àti VDM very daft man ni àti Bukky Haram tó bá ti lẹ́rìí ẹ gbà pé wèrè ni wọ́n àti jẹ́ àti mo náà ń bá kiri tí wọn bá ti ẹ ti pọ̀ jù
ju kẹ́ má lè forí lórí kẹ́ mú ṣẹ̀mọ̀ ẹ̀rí jáde. You guys are too much. You can manage. Ani, tẹ́fẹ́ sọ pé ọmọ tó lọ bó ya wọn ò ní sùn. Bẹ́yìn gan ṣe fẹ́ fojú korun mi tí mọ̀ sẹ́. Bí ẹ̀yin gan ṣe máa fojú korun. Bring it, we go debunk am. Bring it, we go tí rí nǹkan kan. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀rọ pé gbogbo èèyàn wá dákẹ́ fún yín, àbí mo ti dákẹ́. Àbí mo ti ká wá fi yín lẹ̀ pẹ̀lú kíní tẹ́ ń gbé kiri. Ká wá máa poison mind àwọn èèyàn. But without evidence, so video tó máa sọ pé anybody bá gbé anything wá, always ask for the evidence. Ask for the evidence. Wọ́n là bring evidence lọ́wọ́ wèrè sí báyìí tó ń kó suya paper wá fún wa. Tó ń kó suya paper wá fún wa kò ní evidence kò. Ó ní evidence kò lè gba court lọ. And this thing that they used to say, hey, kí ló dé táwọn ọlọ́pàá ò gbé Wunmi? Wunmi has been interviewed more than 4 times by the police. So possible kí àwọn ọlọ́pàá, both Adura, Wunmi, the people in the house, they were all interviewed by the police. So what are you talking about? Bó ṣe interview àwọn Sam Larry ló ṣe interview. In fact, àwọn tó wà nílé gan ni primary suspect. Wọ́n interview gbogbo wọn. They did not find anything. Ọmọkùnrin kan tó ń lá ọkọ ọkùnrin ẹgbẹ́ ló wá ń jáde tó wá ń sọ tó ń fẹnu sọsọkúsọ àti Solape tí ò tiẹ̀ mọ ibi táyé kọjú sí. Ṣé Solape wà náà àwọn èèyàn tó gbádùn ní ayé? You are listening to Solape òròpó tí méèkì ayé ẹ̀ ti bàjẹ́. Èèyàn tó jẹ́ pé ibi tó ń lọ ní ibi tó kórí yín sí ni. Ṣé torí pé fẹ́ gbá àwọn èèyàn náà ló ṣe ń pariwo Ìyábọ̀ Òjó lójoojúmọ́. Tẹ́yìn náà máa rò pé èèyàn gidi. Àwọn tó ra lẹ̀ ń dọ̀ sí. Ẹkún kọ́nà bá kúrò bẹ́ẹ̀. Ẹkún kọ́nà àní ẹ má wọrí. A wà ń lé fún yín. Bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọ́ ṣe. Àwa náà wà ń lé fún yín.